Gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́ ẹ̀yin tèmi ó yá ẹ kalẹ́ torí alẹ́ làwa wà mí báyìí sí ẹ káàárọ̀ ẹ káàsán mo kí yín níbikíbi tí ẹ wà ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa báyé ṣe ń lọ báyé ṣe ń lọ kò yé wa mọ́ báyé ṣe ń lọ kò yé wa sí báyé ṣe ń lọ kò yé wa tó ẹ̀yin tèmi ẹ má bínú ó tójọ́ mẹ́ta ẹ jọ̀ọ́ ẹ̀yin brọ́dà mi tẹ́ ń ta sí mi ní DM mi mo really appreciate kò ń ṣèmi náà ẹ mọ̀ time ni iṣẹ́ òun ló sọmọ nù bí òkò ìlú táwọn àmì ìbàyà ò ṣe ò jẹ ni o you must hustle ò ní ṣiṣẹ́ kẹ̀ ò ní jẹun ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò ẹ rí eléyìí tá a tún mú wá lé ní àrà ọ̀tọ̀ ni o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó bá ta bá ẹ má fi ṣèbínú ẹ kàn lọ rórí sí ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ni a mú wá lé ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo etí tó ń gbọ́ ètò yìí ojú tó ń wo ètò yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kó lọ far ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn bíi fámílì àwọn àlùfáà alákatakítí ìlú Nàìjíríà torí ọ̀rọ̀ àwọn àlùfáà àwọn new àlùfáà tá à ń ní nílẹ̀ Yorùbá ń sìn ọ̀rọ̀ wọn la fẹ́ sọ lénìí ṣe rí ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi ba ilẹ̀ Yorùbá jẹ́ o ẹ̀yin mùsùlùmí òdodo ni mò ń bá sọ̀rọ̀ o torí àwa náà we was born and brought up from Muslim family mùsùlùmí ni mí ìyá mi bàbá mi mùsùlùmí ni wọ́n àwa lákan ní ìrìn àjò ayé wa bí àwa ṣe fẹ́ ni ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa ẹ̀sìn Yorùbá àbí ìwà Yorùbá àwa Yorùbá a ní pé kọ́mọ má ṣẹ̀sìn títí àbí kí bàbá má ṣẹ̀sìn títí àbí kí ìyá má ṣẹ̀sìn títí ẹ gbọ́ bí wọ́n ṣe máa ń sọ ni wọ́n á ní ẹ̀sìn ìyá ò gbọ́mọ là Yorùbá ló sọ bẹ́ẹ̀ ó lè bí mi kí n jẹ́ mùsùlùmí ní fámílì ó lè wù mí kí n lọ ṣe Christianity lọ́la kò bá yé jẹ́ ìyá mi ò ní bínú bàbá mi ò ní bínú báwa ṣe mọ àwọn mùsùlùmí nìyẹn ṣùgbọ́n àwọn mùsùlùmí kan tó ti wá dé nísìnyí wọ́n ti wá ya wèrè àwọn mùsùlùmí pé bóyá ẹ pa á kí ló dé mùsùlùmí tí wọ́n bí àwa sí láyé ìgbà yẹn lọ́hùn àwọn méjì la mọ̀ because àwa náà kì í ṣọmọdé mọ́ ní Ìbàdàn nígbà yẹn because ọmọ Ìbàdàn ni mí mi ò lè hide identity mi ìyá mi Ìbàdàn ni bàbá mi Ìbàdàn ni bí ìyá mi ti tán mọ́ wọn níwò ìdílé ìyá mi Ìwó ni but èmi gangan Ìbàdàn ni mí o ṣẹ́rí mo mọ díẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ńgbà yẹn àwọn bàbá tí wọ́n máa ń tákù àwọn tẹ́yìn ń pè lẹ́lẹ́bọ yìí ìyẹn ẹ̀yin new muslim tẹ̀sẹ̀ dé ń sìn yẹn ìyẹn àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn tó ń gbé eégún mùsùlùmí méjì la mọ̀ nílẹ̀ Ìbàdàn ńgbà yẹn tó yẹ pé wọ́n máa ń tákù wọn àkọ́kọ́ ni bàbá Ajágbémọ́ Kèfèrí ẹ bá mi share ètò yìí kó lọ fà àwọn ọmọ Ìbàdàn mọ̀ ìwọ̀n owó tó bá gbé Ìbàdàn wá mọ̀ ó ń ṣe ní ó ti pẹ́ mo rántí ìgbà kan tí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn bàbá Bándélé because ọmọ Àgbókojó ni mí Àgbókojó sí Amúnigun kò jìnnà bàbá Bándélé Amúnigun làwọn wà ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ìjà yóò ń ṣe kékeré o láàrin àwọn eléégún àti àwọn àfáà ni bàbá Bándélé àwọn méjì yẹn ni mo mọ̀ tí wọ́n máa ń tákù àwọn eléégún ànìgé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ tó fi máa ta síra wọn kì í dédé ń ta síra wọn ẹja sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀rí bọ́tẹ̀ yín tẹ̀ ń sọ̀rọ̀ ń sìn ibo lẹ wà àwọn fọ́fadà yín gan ibo náà wà ń gbà yẹn and sorry to say inú ló bí mi
ibo lẹ́yìn wà, ẹ̀yin ẹ̀ jẹ́ nǹkan kan náà, ẹ̀yin àfa òṣì tẹ́ wá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ yìí, ẹ lọ take time. Àwọn Christianity náà wà, àwọn náà ní tiwọn o. Tí n bá dẹ̀ wo àwọn wèrè, ẹ̀yin wèrè bíi mufti wo yìí, máa ní olórí burúkú yẹn, ìkan náà ní Ògbómọ̀ṣọ́ ó ní kó máa pààyàn. Kí ló dé? Muslim ò ń ṣe ẹ̀sìn pé ipá náà. Ẹ dẹ̀ fẹ́ tọ̀nà ẹ̀sìn yẹn mọ́ àwọn tó ń ṣe lọ́wọ́. Ẹ má bà ẹ̀sìn mùsùlùmí jẹ́ náà. Kí ló dé? Tẹ́ bá dẹ̀ wo gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ní mẹ́mbà. Ẹ̀yin kò fẹ́ ẹ wá láti bà nǹkan jẹ́ ni. Because àwọn tí ó jẹ́ pé wọ́n ní èrò lẹ́yìn, ẹ ti rí wọn, ẹ tún ti ń ta sí bàbá Mọ́ríkàs. Ibi fún ìbúrú o. Lẹ́kọ̀ọ́, even ní gbogbo ilẹ̀ Yorùbá, bàbá Mọ́ríkàs ò kéré. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta sí bàbá yẹn nísìnyí, ẹ wẹ́ gan. I'm a Christian but Mùsùlùmí ni mí ní background mi. A mọ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá wa. Lẹ́kọ̀ọ́ ní gbogbo Ìlọrin, à ń mọ bó ṣe ń lọ lù yín. Ẹ má wá torí pé ẹ wá ti lọ gbà àmọ̀ kan bì kan, àbáwọn kan sponsor yín, kẹ máa bá àwọn tí ó jù yín lọ wí, kẹ máa ta sáwọn bàbá yín. Kò dáa náà. Ẹ má bà Mùsùlùmí jẹ́. Ẹ̀yin náà lẹ dájà lẹ̀, ẹ mọ̀ gbà tẹ́ tí ń ta sáwọn ẹlẹ́bọ ni. Tẹ́ ń pè wọ́n lẹ́lẹ́bọ. Nísìnyí wọ́n ti wá ń tú àṣírí yín, títí wọ́n ní Muhammadu ká pátá, ó tún jí pátá, ó tún bọ́ ọmọ ọdún 4 sùn, ọmọ ọdún 6, ọmọ ọdún 9. Ẹ̀yin lẹ provoke àwọn people yìí. Yes, ẹ wo bẹ ṣe ń lose àwọn èèyàn nínú ẹ̀sìn Islam. Ẹ má jẹ́ kó tọ̀ yín jẹ. Ẹ̀yin Muslim of nowadays, ẹ jọ̀ọ́ ẹ má bà Mùsùlùmí jẹ́ fún àwọn tó ní. Àwọn bàbá gidi wà, bàbá Lágbàjì níbàdàn gbà yẹn, bàbá Lámúnígun. Yes. Even àwọn bàbá Bándélé, àwọn afá pọ̀ bẹ́ẹ̀ nílùú Ìbàdàn, àwọn gẹ́gẹ́ aláfà, ìgbọ̀nsọ̀ mo rí irú ni mí, ilé àfà láti wá. Kí ló dé? Even nílùú mi ní Àgbékojú náà, àwọn àfà náà ló tọ́ wa dàgbà. Kí ló dé? Tẹ́yin wá fẹ́ sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn jàgídíjàgan, wọ́n dẹ̀ ń sọ, ó dẹ̀ ń ṣe mọ́ yín lára. Ẹ jọ̀ọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀ o. Ìwọ tó bá lọ fi ọmọ ẹ síbi tó yẹ pé ẹ̀sìn pé kán pa ni, jẹ́ sì ti withdraw because ìjọba Nàìjíríà tó bá pààyàn máa pa ẹni o. Ẹ jẹ́ kó rí yín lọ pé o. Kí ló dé gan-an? Wọ́n ṣépè fún yín ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi pín ètò, ẹ jẹ́ kó lọ fà. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn Mùsùlùmí alákatakítí. Àwọn tí ó mọ̀ kán mọ̀ pé Mùsùlùmí òun ṣe ẹ̀sìn jàgídíjàgan, ẹ̀sìn àlàáfíà ni. Báwa tí ẹ kúrò ń bẹ̀ léni. Ẹ̀sìn àlàáfíà ni, kò ń ṣe ẹ̀sìn ìjà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kán mọ̀.